ẹ kú ilé. ìbà kábíyèsí Elédùmarè Ọlọ́run ọba mi tó lóhun gbogbo. ìbà dẹ̀dá Ọlọ́run tó mọ mí tó mọ̀ mí tó mọ gbogbo náà nínú gbogbo. ìbà olùdá amẹ̀dá olùpín ẹlẹ́rìí ìpín ẹni tó dóhun gbogbo náà nínú gbogbo. ìbẹ̀ ẹni tó mọ àti wáyé ọjọ́ ẹni tó mọ àti yọ oòrùn ẹni tó mọ àti yọ òṣùpá ẹni tó mọ ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo. bọ́lọ́hun àwọn ọ̀run òkè àwọn òkè. bàkà bí ọ kò sí Ọlọ́run ọba mi tó lóhun gbogbo. ọmọ ìyá ń gbàdújọ ọmọ yunifásitì ọmọ pòlìjọ cause the music is so nice. and your mood is so right. Get on the floor. ọ̀rọ̀ àwọn àgbà ló ní afẹ́ bí àárò. ìdè ẹ jẹ́ ká jọjọ. ọgbọ́n ọ̀tẹ̀tẹ̀ bí onítẹ̀. èjì bọ́lá. bọ̀dá ń jó sísá jọjọ wọn. àdíá fún ọlọ́gbọ́n tó dorí kodò bí ẹni tí ò wòye nǹkan kan. mi ò fìgbà kan túra sílẹ̀ o bóyá. ìdùnnú tó ti dòde jí bọ́. àdìgún gbére ńlọrọ ojúgbó máa tọ́ lẹ́nu ojúgbó. jójó wọn dá o. mo fi ń kéyìn pé ẹ kú lé o. ọmọ ń jójó wọn dá o. lórúkọ ìgbìmọ̀ aláṣẹ. ìkànnì Cream Radio and TV. Pasuma ojoojúmọ́. mo fi ń kéyìn pé ẹ kú lé. máa yọ ayé wa kalẹ̀ o kò ní yọ wá sílẹ̀ o gbogbo ayé ẹ̀pẹ̀ ti tèmi àdìrẹ. bọ́láwé kẹ́bọ̀ ìyọmọ lọ́pẹ́ iṣẹ́ náà ti kà á lọ bí o panorama kúnlẹ̀ o. ogun nìbọn rẹ ojúbọ lánàá ti kà o ojoojúmọ́ ṣàníyànjọ máa yọ ayé wa kalẹ̀ o kò ní yọ wá. nítorí pò nìkan náà lólóhun gbogbo náà nínú gbogbo. Pasuma ma. èmi àdìgún fi ń pè yín kí ẹ kú lé. ṣe bí wọ́n lò ní sáà. ayé ti bá fún ẹ lọ. kọ́lá ọlọ́wọ́ bọ́tìnì mi. nígbà ẹgbẹ́ láì jìnnà wálé yọ. tí n bá lórí gbọ́dọ̀ jẹ́ nínú mi máa dùn bí rẹ́ ní ilé mi lérè ara mi a máa yá gágá afẹ́ máa ṣe standard. orí mi wá tán. lórúkọ ẹni tí ó jẹ́ adarí ohun gbogbo. bàbá lẹ́tọ̀ gbogbo. Ọlátúndé Òkè ní ìkànnì Cream Radio and TV. ajẹ́jẹ́ Èdùmàrè wọn ló. lórúkọ ọ̀gá wa pátá chairman. ìlú tí mo bá lù àbájá tuwali bá dá. bá rí àwọn ọmọ ará ẹ̀sà tí wọ́n bá rí ọ̀gá wọn lọ jáde nígboro wọn á káwọ́ méjì sókè wọn á jẹsẹ̀ mọ́lẹ̀ tuwali. àṣebáyé ọ̀gá wa barrister Chief Bukola Ogutola Fẹ́mi Ọláògùn. aládìgún yín náà rí ẹbọ ọ̀rọ̀ tí ń kọjá lórí fọ́nrán o. jogbo dé jìnkìnjìngbìn ọ̀rọ̀ tí ń kọjá lórí fọ́nrán náà. ní a ní àdá kì í kú lágbẹ̀dẹ ìrànkọ́ kan òbúlẹ̀ tí. mànàmáná tó sojú ọ̀run wàrà. jogbo ọlọ́run ọba mi ni kì í ṣàgbára ẹnìkan wọn. àdìgún kìkì ọ̀rọ̀ náà ló kọ tèmi ẹ kú lé ní gbogbo ilẹ̀ kílẹ̀ tẹ́ bá ti láǹfààní àti mọ̀ wò wá. gbogbo ẹ̀yin ará Saudi, gbogbo ẹ̀yin ará Amẹ́ríkà, gbogbo ẹ̀yin ará UK, Britain lọ́n, gbogbo ẹ̀yin ti US, gbogbo ẹ̀yin ti Australia, Netherlands, Spain, yàtọ̀ wá sí Africa ń bè yìí, gbogbo ẹ̀yin ará Rwanda, Kenya. Saudi ní South Africa nílẹ̀ Africa ń bì gbogbo ẹ̀ ní Ethiopia, Burkina Faso, ní Ghana àti Cameroon, Benin Republic gangan wọn tún ń gbádùn kan ní Cream Radio and TV ní mo fi ń kí yín pé ẹ kú ilé o. Gbogbo èèyàn tó ń bẹ níta jómi lẹ́jọ́ mo dẹ̀rù jẹjẹ ní. Ẹ káàbọ̀ sórí àtò ètò ìlú Jogbo.
ìlú Òjogbo náà lè tó pẹ̀lú olólùfẹ́ yín o ní ibi tí a ti ń wòye ọ̀rọ̀ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ ní dúníyàn lórí bí nǹkan ṣe ń lọ nílùú Òjogbo ìlú tí a ti ń fúnra wa ní kó tẹ́yìn tí wọ́n fún lẹ́sẹ̀ ò gbọ́dọ̀ mi púkẹ́ ìlú tí a ti ń lo ìwà àbàjẹ́ tá a tún ń dágbádá rò ẹ̀rí tó gbójú ọjọ́ nílùú Òjogbo lọ́wọ́ tá a wà epo pẹtiróòlù tó ní epo omi òǹtóró tí mo sọ níjò náà kí a ní mórí wá omi òǹtóró tí mo sọ pé bí omi òǹtóró bá tán kí la tún fẹ́ máa lò tá a fẹ́ máa fi sọ̀rọ̀ ajé nílùú Òjogbo omi òǹtóró yìí tá a là ń lò ó tún ti ń pa mútọ̀ lórí ọ̀pọ̀ mútọ̀ ẹni wọ́n sọ pé lẹ́kọ̀ọ́ tí gbogbo ọdún ìwé ìròyìn tó ti gbé kan wọ́n ní omi òǹtóró tí gbogbo àwọn mútọ̀ ń lò tó jẹ́ po tá a mọ̀ sí petrol wípé ọ̀pọ̀ mútọ̀ tí wọ́n rò pé tí wọ́n wúkọ́ tẹ́lẹ̀ àwọn mọ́tò olówó ńláńlá tí wọ́n da epo sí wọ́n ní epo tí wọ́n lọ gbé wá látọ̀ tí wọ́n ní wọ́n lọ fọ̀ dáadáa wípé yóò wúlò fún wa nílẹ̀ ń bì wọ́n ló tún ti ń pa àwọn mọ́tò lórí o. ẹ gbọ́ níbo la já sí yìí níbo la tún já sí yìí o níbo la tún gbà wọlé àfi kí adẹ́dàá kọ́ mọ̀ jẹ́ bọ́wọ́ rí kí adẹ́dàá mọ̀ jẹ́ kó ṣe kẹ́ni kọ́ mọ̀ tí ì bọ́ sọ́wọ́ rí fún wa ni. ẹyẹ òfújì ẹni táyé bá ń fẹ́ lọ́ máa yan lẹ́nu ẹni tó ò bá fẹ́ mọ́ níṣẹ́ lọ́ máa dà wọ́n nù. ló jẹ́ kémi àti yín pé a gbọ́dọ̀ ní àpérò orí pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ní ilẹ̀ yìí. láyé má pa. a gbọ́dọ̀ mọ̀ bí nǹkan ṣe ń lọ lórílẹ̀ yìí o nítorí pé orí ti ń ta àwọn èèyàn ó tún ti kúrò ní orí. bẹ́ẹ̀ gbàgbé ẹ́míà tí wọ́n yọ lóyè ní Kaduna lọ́hùn. nítorí olówó. ó sọ nǹkan kan ní Ogun State. ó ṣe ń banújẹ́. ní ìkan lára ìpínlẹ̀ nílùú Òjogbo. ó ṣàlàyé lórí ibi tí nǹkan ń lọ. bàbá fún lọ́mọ kó. wípé ní 2015 ní ìgbà tá a dìbò Nàìjíríà wà ìlú Òjogbo wà ní gẹ̀rẹ̀rẹ̀ pé bí ìgbà tó fẹ́ wọ kòtò ẹ̀gbọ́n tí wọ́n bá lè yàn fẹ́ wọnú ọ̀gbun wípé lọ́wọ́ tá a tún wá wà yìí ọ̀gbun gangan láti wà báyìí wípé ọmọ Nàìjíríà à ń pòkóló nínú ọ̀gbun tá a wà wípé à ń pòkóló gidi pẹ̀lú pé èyí tí ń ṣẹlẹ̀ sí wa wọ́n ń fọwọ́ ra wá lórí à ń gbà bẹ́ẹ̀ pé bó ṣe rí nu tó bá yá yọ̀ dá wípé tó bá yá nǹkan ó change nǹkan máa yí padà ṣùgbọ́n nǹkan ò yí padà ọmọkùnrin wa sọ fún wa tó jẹ́ emir tí wọ́n yọ nípò ẹ pè ní Sanusi bẹ́ẹ̀ ni wípé ibi tí nǹkan dé yìí o ibi tẹ́ ẹ ti rí nǹkan tí nǹkan dé yìí ẹ jẹ́ kẹ́ ẹ múra ẹ tètè ṣe ìyípadà ẹ tètè ṣe ìyípadà sí tẹ́ ẹ bá tètè ṣe ìyípadà tẹ́ ẹ tún gbé wọ 2023 nǹkan yẹn o. oníṣẹ́ omi ní ilé dùnìyàn oníjẹ́ fún tiná. wípé nǹkan bàjẹ́. oníjẹ́ fún tomi torọ́tọ̀tọ̀ oníṣẹ́. nílùú Òjogbo ni ó ti máa lo ná ọmọ sanwó ná o lè má lè rí ná láàrin oṣù kan ṣùgbọ́n ọ̀sán Òjogbo ló ti máa lọ pọnmi tẹ́ pé wọ́n sọ pé wọ́n fa tápù ọ̀tà wọ sínú ilé rẹ̀ wípé kọ́ ọ máa sanwó rẹ̀ lóṣooṣù bó o ṣe ń sanwó rẹ̀ bí páìpù bá ti bàjẹ́ ó lómi ẹ̀mọ́ ni ó sì máa sanwó. ìjà tẹ̀lé kan ṣe wẹsẹ̀ tó fi. ìlú Òjogbo ni wọ́n ti máa já tíkẹ́ẹ̀tì fún ọ pẹ̀lú ojú ọ̀nà tó ń gbà tó ń tọ̀. wọ́n jẹ́ pé pàkúté ikú ó tó ní gbogbo ọ̀nà náà. pọ́tò tó wà níbẹ̀ ó ju ti Asadamu lọ. Asadamu nílẹ̀ Nàìjíríà bí odò kan wà tá à ń pè ní Asadamu. ó jètì. atótónu Alábí Pasuma ti ti ń ṣe o. gbogbo ń ta bẹ́ẹ̀ lò níbẹ̀ ní wípé ọkùnrin yìí. ẹ gbọ́ bó nílẹ̀ yóò ṣe tẹ̀ wájú. ẹni Ọlọ́run bá ń jẹ́. bó nílẹ̀ yóò wà dé báyìí. ẹni Ọlọ́run bá ń. bó nílẹ̀ yóò ṣe gòkè àgbà. ọ̀nà wo nílẹ̀ yóò gbà tẹ̀ wájú. a bá ń sọ pé mẹ̀sáyà sí àwọn tó wà ń bẹ̀ yìí sí àwọn ni mẹ̀sáyà áńgẹ́lì ibú sí wa. ẹ má sì tó. ẹni Ọlọ́run bá fi sẹ́yìn. àfi kí adẹ́dọ̀ Ọlọ́run ọba mi kó ṣàánú wa. oníṣẹ́ ò kọ́ sọ. èmi ni Ọlọ́run kan tó pọ̀ sẹ́ ojú bọ́lá. nítorí pé ibi tá a bára wa rèé tó ń sọ. ibi tá a tún já sí rèé àwa ibi tá a ti ríra wa rèé o Àbújá. pẹ̀lú tí ń ṣẹlẹ̀ sí wa tá a lè sọ káfíńtà fújì. pẹ̀lú tí ń kọlù wa tá a lè wí. Alábí ti máa. Alábí ti máa.
panorama rẹ̀ o. Alábí mi Pasuma o bàbá. ẹni tó bá wí wọn á ní kó mórí wá. Èmi kan lálábí tó ń jẹ́ di máa fìrìn já fìrìn so. Ara mi bómi jù èmi tí pé jòwó kóró. àwọn ọmọ tí kò tí ì já lẹ́nu ọmú. Dídùn tó bá ọjà tán. náà lu gbogbo wọn ló fẹ́ lówó. Bóyá mélé. nítorí pé ibi tí ìjọba àlú gbogbo tó bá wọn dé, Pasuma. ibi tó tì wọ́n dé, Alábí lódò. ibi tó gbé wọn dé, ìyà tí àwọn òbí wọn ti jẹ kí wọ́n tó bí wọn. nígbà tí wọ́n tún wá bí wọn tún bọ́ àná tún bọ́ sínú ìyà wọ́n tún jẹ́ lọ. Èjì mánu. wọ́n á wò pé a lè máa tẹ̀síwájú pẹ̀lú ìyà yìí o. Èjì mánu. ṣé bá ṣe máa ṣe lọ rèé, ṣé bá ṣe máa bá lọ rèé pẹ̀lú ìjìyà yìí. Interview mi. ṣé àwọn bàbá àti àwọn ìyá wa ṣé wọn ní jọrọ kankan kí wọ́n tó lọ ńlẹ̀ ni. Tí mo ń jó. àmọ́ tí wàá ń dọ́gbọ́n Agbọ́wọ́. Yahoo plus ló wá gbayé báyìí Fọ́tò mi. nílùú jogbo náà ni Ẹni tó ń wí máa rẹ̀. kálukú kan ṣe ti tiẹ̀ lùjọba ẹ̀ bó ṣe wù ú. Ṣé mi ní èjì mánu? Ṣé mi ní èjì mánu lọ sọ? Mo fẹ́ yẹ lé fẹ́ mi ọ̀ máa kí sọ mí. pẹ̀lú ìjìyà tí ìjọba ìlú jogbo tí wọ́n fi ń jẹ ẹni tí ọba jáde tán wípé nǹkan yìí àjọ fà á jọ mú ńlẹ̀ ni. wọ́n ń fìyà pa wọ́n lórí nínú ilé wọ́n tún fìyà pa wọ́n lórí níta ni. ọ̀rọ̀ nípa Sunday Igboho ibi tí wọ́n gbé dénú. mo bá dá lórí ìṣàpá àwọládé dídé tàdé adétọ́lá tọ́lá. ti Nnamdi Kanu náà ẹ sáà rí ibi tí wọ́n gbé dé nílùú jogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọládé dídé tàdé adétọ́lá. ibi tá a bára wa tá a já sínú ibi tèmi àti ẹ tá a ti ríra wa nu ọ̀nà tèmi àti ẹ tá a jọ wà nu. Adẹ́dàá Elédùmarè nìkan ló lè sọ wa gúnlẹ̀ rí Olúwa nìkan ló lè gbé wa délẹ̀ rí Olúwa ọ̀run nìkan ló lè ṣàánú ló lè ṣe ìyípadà pẹ̀lú bá ń tà ń kojú àti tí à ń là kọjá nílùú jogbo. ìpàgìrì kò ì rẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin ayé ẹ dákúnjẹ mi ẹ má jẹ́ ṣiṣẹ́. ẹ̀yin ayé ẹ dákúnjẹ mi ẹ má jẹ́ ṣiṣẹ́. ẹ̀yin ayé ẹ dákúnjẹ mi ẹ má jẹ́ ṣiṣẹ́. ọ̀pọ̀ èèyàn tí ìbá ṣe dáadáa ọ̀pọ̀ èèyàn tí ìbá wúre ọ̀pọ̀ àwọn tí a bá fojú jọ tá a rò pé tá a bá ń tẹ̀ wọ́n lẹ́sẹ̀ mọ́lẹ̀ èèyàn bí náà ló pọ̀ nù gbogbo wọn èèyàn bí làwọn tí wọ́n kóra wọn jọ wọ́n pera wọn ní Kabas Abuja àwọn ní kanranjẹ́gbọ̀njẹ̀gbọ̀n sí àwọn olóòótọ́ Nàìjíríà lọ́rùn àwọn gangan ní sùúrù ṣubú fún ìpadà wẹ́yìn ìlú jogbo a lè sọ pé ń tẹ̀ wájú lójúmọ́ ọjọ́ ń lọ à ń bọ́ sínú ọdún sọ́dún jẹ́lù jogbo ń tẹ̀ wájú bí o ẹ gbọ́ níbo la já sí ẹ má gbàgbé pé ní ọdún tó lọ sí January ìgbà tí wọ́n jókòó lọ́hùn wọ́n lámọ̀ repo ní 303 naira àmọ́ Nàìjíríà fẹ́ fọ́nmú wọ́n wá fàtẹ́gùn sí wa wọ́n sọ nǹkan kan lórí ẹ̀ mọ́ wọ́n dákẹ́ sí i wọ́n ń wò wá ràn. ṣé ẹ wá rí i pé wọ́n sọ nǹkan kan fún wa báyìí wọ́n kàn gbé ńlẹ̀ wọ́n wá fún àwọn epo wọ́n jẹ́ kí epo wọ́n jẹ́ kí kankan kó káàkiri kó sakuléètà gbogbo àwọn tó yẹ kó wà mọ́. wọ́n wá ti wò pé ní ìgbà táwọn ilé epo gangan tí wọ́n bá ń fọ̀ sí ẹ̀ ní wọ́n bá ń tà fún yín ní 350 naira sí 400 naira ẹ wàá parí pé ẹ ṣáàjà mọ́ ra 250 náà ni. ó mọ̀ ṣe o ibi tá a já sí tá a bára wa nù ibi tèmi àti ẹjọ wà tá a ti ríra wa nù nílé tó fi wà tá a fi pè ní ìlú jogbo ní ìkànnì Cream Radio and TV olóòótọ́ kì í lẹ́ni o olóòótọ́ bá fẹ́ lẹ́ni nílùú jogbo ta ni ó gbé fún wọ́n máa busùkẹ́ ẹ̀ ní wọ́n máa yínmú ẹ̀ ní wọ́n á ní orí òun ní saint òun ló fẹ́ jẹ́ ẹni tí àwọn èèyàn máa kó bẹ́rẹ́ fún. ọwọ́ kókó náà fi ń wá. èèyàn abìdíyàn náà fi nílùú jogbo náà ni o. ìdájú ojú kì í jẹ́ kọ́tọ̀ ọ̀wọ́ bójú ayélé ìbẹ̀rù bójú kì í jẹ́ káyé òkè jò mọ́lẹ̀
sí nínú ọdẹ tó lè gbé náà ojú ẹkún lóye láláì ṣègbè náà dání tí o sì gbé bọ̀ dání ewé tàgbà ìlú kẹ́ mọ́ padà lẹ́yìn yọ. Adigun àfi kí adẹ́dọ̀ ọlọ́run ọba mi tí ó ń ṣiṣẹ́ rẹ̀ lórí Nàìjà kó má padà lẹ́yìn Nàìjà ni o kó má fi Nàìjíríà sílẹ̀ rárá kó dúró ti Nàìjà dáadáa ìlérí tí ó ṣe fórílẹ̀-èdè Nàìjà wípé kò gbọ́dọ̀ já kò gbọ́dọ̀ já ni nítorí pé nǹkan tí ń ṣe àwọn èèyàn ó ṣe láṣẹ sínú àgọ́ ara ni ọ̀pọ̀ ni ò lè sọ tí kálukú ń dojú kọ ọlágbára gan ẹlòmíì kò lè jẹ ẹ̀ẹ̀mẹ́ta débi yọ jẹ méjì lójúmọ́ ẹni tí ó jẹ́ bàbá kan ìyá kan tó sì ní ọmọ mẹ́rin tí ẹ mọ̀ pé tí ọmọ sá lójoojúmọ́ ni ọ̀nà tí ọmọ ó ṣe gbàgbèrú báwọn ọmọ gan ó ṣe tẹ̀wájú bí wọ́n ṣe jẹ́ èèyàn nínú ẹ̀ yóò tún wá ní tí ó jẹ ṣùgbọ́n ìlú gbogbo ìjẹ́ fi àyè pé kó o jẹ́ǹjẹ́ mẹ́ta lẹ̀ mọ́ kò fi àyè pé kó o ṣiṣẹ́ kó o ṣiṣẹ́ kó o sinmi kò sáyé rẹ̀ ń bẹ̀ mọ́ nítorí pé ìwà ikú ni a fi ń lọ ikú nílùú gbogbo ni ọ̀pọ̀ tó ń ṣiṣẹ́ àágùn tó fi ewu dúdú tó fi ṣiṣẹ́ fún odidi 35 years. Nígbà tó di irun funfun lórí wọn àfẹ́ kọjọrọ̀ àwọn kan jẹ́ tún wà nílùú gbogbo tí wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe ń bá wọn fi nítere ìjìtere owó àwọn pẹ́sàn ní àpamọ́ nígbà tí wọ́n bá wà lójú iṣẹ́ gangan nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ gangan àwọn yẹn wọ́n tún wá kówó wọn wọ́n tún gbáwó wọn gbá gbogbo ẹ̀jọ́ mọ́ra wọ́n tún ná kò jọ mí lójú nígbà tíjọba àlùjọgbó gan sọ pé àwọn ìyàwó wọn pẹ̀sán ní àfẹ́ yáwó yín á dá padà fún yín. nígbà tó jẹ́ mo tó ìlú tọ́lọ́ba tó níjòyè ọmọ ṣe o. ó ní kòlókò máa sọ̀tún kó súré wá kòlókò bá wọlé tèkú délé ẹ̀rí pàtàkì ìlú ló wọlé tèkú dé ọ̀run àìló tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ èrò dájú àbọ̀wọ̀ bá ní òpè kú délé. Báwẹ̀ lò títí tí orí pẹ̀kún odò onítọ̀hún kó padà sẹ́yìn olùwẹ̀rí yóò máa rí o. Àdìgún ọ̀pọ̀ ọgbà ni mo máa ń sọ pé ẹni tó bá wà ní ipò kan sí kan kó ṣe dáadáa kó wù dáadáa kó dì í dáadáa nítorí pé bó pẹ́ bóyá bó pẹ́ bóyá kálukú ni yóò jíìn iṣẹ́ rẹ̀ kálukú ni yóò ṣàlàyé bó ṣe lùgbà kálukú ni yóò wí bó ṣe lùgbà tí àkókò rẹ̀ lórílẹ̀ yìí pẹ́ ọ̀pọ̀ àwọn tí ẹrù tó jẹ́ aṣíwájú kò sí ẹnìkan kan wọn tí ó di ọ̀rọ̀ yìí mú wípé ibì kan wà tá a jẹ́ tí máa rojọ́ àbí tá a ti máa ṣàlàyé àbọ̀ ìbàjẹ́ yìí ó wà lọ́kàn wọn wọ́n máa gbọ́ ayé láàṣì ká tó sọ ẹ̀jẹ̀ á jẹ gbogbo ẹ̀ tán ẹ̀jẹ̀ á mú gbogbo ẹ̀ kú ilé ayé yìí. abẹ́tú nàìjíríà máa. ilé ayé ó tán ọmọ èèyàn tán yóò kú ọlọ́run ọba mi àti ọlá rẹ̀ pẹ̀lú ìdájọ́ ẹnìkọ̀ọ̀kan lórí wa ẹ sí dáadáa ẹ̀yin lẹ wà ń bẹ̀ lónìí ẹ̀yin lẹ ń sí oorun òní ẹ̀yin lẹ ń lò gba òní lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti lù ú bẹ́ẹ̀ bá ti wí bẹ́ẹ̀ bá ti gbé ó ń làwọn tí ń bọ̀ lọ́la yóò ti gbé lù ú dógún ẹ̀yin ọkù sọ́wọ́ yín àwa wí tí a ọmọ nàìjà a lè sọ́tàn tó náà mi ò tún sọ ń pa ẹ̀ lónìí àti ọ̀la nítorí pé bẹ́ẹ̀ bá ti ń hùwà àbàjẹ́ tí ń tẹ̀ wájú àwọn agi òtọ́ ọmọ dìde láti máa gbé yẹ̀wò láti máa yẹ̀wò pẹ̀lú ìwà àti ìbàjẹ́ tẹ̀ ń wù sílẹ̀ ẹ̀jọ̀gbò pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fẹ́ kí ilẹ̀ ẹ̀jọ̀gbò kó ṣubú ibi àti jẹ́ giant of Africa sáà
a sì tún wà ní Giant of Africa lónìí bí nǹkan sí o mẹ́wàá sí wa tá a já sínú ìpùlé tá a tún bára wa gbogbo àwọn orílẹ̀-èdè tí a jọ bẹ̀rẹ̀ gbogbo àwọn orílẹ̀-èdè wọ́n ti sáwájú ẹ lọ wo Rwanda lónìí pẹ̀lú ọwọ́ tí Rwanda ń gbé ní Áfíríkà lọ́wọ́ ẹ lọ sí Ethiopia bẹ́ẹ̀ ni ẹ lọ sí Ethiopia kẹ́ ẹ lọ wò ẹ wo Comoros pẹ̀lú bí àwọn ṣe wà tó pẹ̀lú ààyè tí wọ́n wà nínú máàpù Áfíríkà àti ibi tí wọ́n wà bí wọ́n ṣe develop tó ní Comoros gangan. àṣìlúyà bóyá olórí la máa ń ṣìyàn. àṣìlúyà olórí la ṣìyàn. nínú tó lù kúrò mí ló sábà mọ̀ tá a bá ti fọ́ sí fèrè. More hit music ló fọ́ at sí CNHtracks.com. Naija kò sábà tí ò dá ó lè jẹ́jọ́ yẹ burúkú bó ṣe jọba ìlú bó ṣe ti ìkọ̀rọ̀ yàrá àwọn alátìlẹyìn ló lágbára jù níjọba. ibi tá a bára wa rèé ibi tèmi àti yín tó ti ríra wa rèé àwọn kan ń tẹ̀ síwájú láwọn orílẹ̀-èdè tí ń tẹ̀ síwájú ẹ lọ wo Kenya lónìí ní Áfíríkà best tourism ní Áfíríkà lónìí Kenya ni followed by Rwanda sábà mọ̀ tá a bá ti fọ́ sí. àwa sì wà ń bẹ̀ ló fọ́ a kàn ń wò yóríyórí náà ni Naija àfi bí ọmọ tó ní kachọ́kọ̀ jẹ́jọ́ yẹ tẹ́pẹ́ gàrí lọ́sàn-án gàrí lálẹ́ gàrí láàárọ̀ bó ṣe ti ìkọ̀rọ̀ àwọn alátìlẹyìn. àwa sì ni wọ́n pè ní Giant of Africa tí wọ́n wo àwòkọ́ṣe wa mo lè sọ kọ́ńtírì bíi márùn-ún kọ́ńtírì bíi márùn-ún tó wá mú àwọn nǹkan kan tá à ń ṣe láfíríkà bíi tí wọ́n wá wò pé abẹ́ ṣe ń ṣe ẹ jẹ́ kí n fún yín. bó ṣe délẹ̀ o ìní ò ní ṣe dáadáa tó lórí ṣiṣẹ́ ní wa àtẹ̀tọ́ àkọ́kọ́ látẹ̀yìn ẹ wo South Africa ní fúbọ̀ wọn bó ṣe wà òkè ewì péjọ lọ́dún 1993 ẹ lọ gọ́gùn ẹ̀kẹ́ yẹ̀ wò lọ́dún 1993 ní wá sí Nàìjíríà bá a ṣe ń ṣe líìgì ilẹ̀ wa NPFL tí wọ́n ń gbá lọ lónìí bí a ṣe ń ṣe bá a ṣe ń gbá bá a ṣe ń tù ú táwọn Nàìjíríà ló kọ́kọ́ ní ètò bẹ̀ dáadáa alájọba àwọn South Africa lásà tí lọ wọ́n wá wò bá a ṣe ń ṣe ẹ lọ wo the best league tó wà so far ní Africa lónìí South Africa olórí jẹ nílùú Naija ìní àṣẹ dáadáa àkókò ṣe délẹ̀ Qatar ìní ò ní ṣe dáadáa Qatar pẹ̀lú epo ìwà àtẹ̀tọ́ ṣe díẹ̀ àtẹ̀tì kò ṣe rárá ìlú ní epo pupa tó wà òkè dáadáa jù sáré ẹ̀ torí pé Nàìjíríà ń bì ní wọ́n ti wá mú síìdì tí wọ́n lò ó lè jẹ́jọ́ èlú ìbò àlàwà wà lónìí. bó ṣe jọba ìlú bó ṣe ti ìkọ̀rọ̀ yàrá ibi tá a já sí rèé o àtìlẹyìn ló. ibi tèmi àti yín bára wa nù ó kù yín ọkọ lọ́hùn. ẹbí ẹni wọn la èèyàn mọ́lá káyọ̀ tó tán káyé lè dọ́gba. torí bá ń ṣe ìtajẹ́ kan lọ fi síbi kan tọmọ tọ́tọ̀ wà lọ́kọ̀ tí ẹ bá mọ̀ yín ìgbà tí ò lọ́la tọmọ yín lọ́jọ́ ọ̀la insecurity tó máa fà ló fà yín ìsì Boko Haram tó ju àdólóró. wọ́n sọ̀rọ̀ nípa Boko Haram gómìnà Borno ẹni mọ̀ ní Borno state lọ́hùn èèyàn mọ́lá ó sọ̀rọ̀ nípa agbára tí àwọn Boko Haram tí wọ́n ń lù lọ́wọ́ torí bá wípé késekése lẹ rí o késekése onítẹ̀ rí pẹ̀lú ọ̀rọ̀ Boko Haram ó ní àwọn ISWAP tí à ń sọ̀rọ̀ nípa wọn yìí ó ní agbésùmọ̀mí tó dáńtọ́ gidi ni wọ́n ó ní wọ́n mọ̀ nípa pé láti da ọrọ̀ ajé orílẹ̀-èdè ó ní wọ́n kàwé wọ́n ní ìmọ̀ gan ó ní wọ́n sì ń bá àwọn ètò ẹ̀rọ ayárabíàṣá afẹ́fẹ́ ojúde tòní ó ní wọ́n ń bá wọn mọ̀ ó nítorí pé wọ́n nímọ̀ wọ́n sì ń wá ìmọ̀ kún ìmọ̀ ní gbogbo ojoojúmọ́ ayé wọn láti fi dá nǹkan rú láti fi bà nǹkan jẹ́ ó ní àwọn irinṣẹ́ tí wọ́n ń lò láti máa fi survey gbogbo boundary country kọ̀ọ̀kan ó ní wọ́n ti wà Nàìjíríà ó ní kí Nàìjíríà má sùn kí ìjọba Nàìjíríà kí wọ́n má sùn ó ní torí pé késekése ni Boko Haram ó ní bí ìgbà tí ọmọ kékeré bá ń sọkún ní gbogbo wàhálà tá a ti ń kojú ní ìgbà tí Boko Haram fi wá lápè ó ní nígbà tí àwọn ISWAP bá dé ó ní wọn tí ì dé wọn kàn ń ṣe kíni wọ́n fi àwọn àpẹẹrẹ hàn wá ní ó ní tí wọ́n bá dé láti fọ́n lù wá ó lẹ́rù ó bà wá gidi gan káì opportunity láti ibi tèmi àti yín já sí
ibi tá a wà lónìí nù ibi tá a jókòó nù ó dàbí pé Nàìjà àtàwọn tó wà nínú ẹ̀ bíi 250 million a jókòó lórí àdódó kádẹ́dọ̀ ọlọ́run ọba mi wá mọ́jọ́ wọn ṣe kí ni kọ́mọ́ blue lọ́tọ́ bá ṣe gbẹ̀m Nàìjà kọ́mọ́ di tó já Nàìjà mọ́ di àná àfi ntọ́ bá yẹ tó bá tọ́ àti ọ̀nà tá à ń gbé gbà pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí ká tètè ṣe kẹ́ni ká tètè jágiri mọ́ ni. kí wàhálà tó wá di ohun tá a wọṣọ ẹ̀ sọ́rùn tá a wá bọ́ṣọ ẹ̀ tí wọ́n ẹ̀sẹ̀ ń fi bíléèdì wá kó aṣọ wàhálà tí wọ́n ẹ̀sẹ̀ fi ń gé mọ́ ni lọ́rùn tẹ́ ẹ mọ̀ pé nǹkan ti yan nù. agbófinró ọ̀dà tó lọ́rẹ̀ ara ìlú sáré wọn mọ̀ mọ̀ yẹn dájú. Adigun èmi ò lọ́rọ̀ púpọ̀ sọ lórí ẹ̀ gan. díẹ̀ kékeré òun náà ni tá a máa fọ́ fúnra wa tí ò gbọ́dọ̀ pọ̀ jù. ní Naija káyé parúfin sínú agbófinró kò dá káyé màmá láwọn agbófinró dá tó lọ́rẹ̀ ara ìlú sáré wọn mọ̀ mọ̀ yẹn dájú. aláìbí kíta ló kó bá wa ní Naija káyé parúfin sínú oníbodè má kò dá káyé màmá láwọn oníbodè náà ò dá kò sálábọ̀dé nínú oníbodè tiwa. àìbìkítà ni àìbìkítà ló kó bá wa ní Naija káyé parúfin sínú oníbodè má kò dá. ibi tá a bára wa rèé o. bòdè náà ò dá kò sálábọ̀dé nínú oníbodè. ibi tèmi àti yín tá a ti ríra wa nù nítorí pé níbo là ń lọ níbo là ń rè bó la ti fẹ́ gbà ọ̀nà wo la fẹ́ gbà tọ́ a gbọ́dọ̀ gbé Nàìjíríà débì kan a gbọ́dọ̀ jẹ́ kí Nàìjíríà tún máa bàjẹ́ lọ ilẹ̀ yóò tún gbọ́dọ̀ máa kọ̀ntínú láti máa rí bó ti ń rí lọ nítorí pé ó gbọ́dọ̀ dúró re ni o Nàìjíríà gbọ́dọ̀ tẹ̀síwájú dáadáa ìlú Jogbo gbọ́dọ̀ ṣubú ìlú Jogbo gbọ́dọ̀ fẹ̀gbẹ́ gún ó ti ń fẹ̀gbẹ́ gún bọ̀ látọwọ́ àwọn aláṣẹ kan lórí àwọn ibi tá a jára wa tá a bára wa yìí ẹ jẹ́ ká sáyìn àwa yìí ẹ jẹ́ ká jẹ́ kí ọpọlọ wa kó ṣiṣẹ́ tán o nítorí pé wọ́n tó ti ń káàkiri báyìí 2023 ó tún ti kànlẹ̀kùn kì í ṣe pé ó ń fẹ́ mọ́ kànlẹ̀kùn mọ́ èmi àti yín ẹ jẹ́ ká wá èsì gan ẹ jẹ́ ká jẹ́ 5 and 6 wa kó ṣiṣẹ́ ẹ má jẹ́ ká tún jẹ́ kí wọ́n wá gbé búrẹ́dì wá wọ́n tún fi kóòtì wa lọ nansa tí wọ́n máa ń jù láti 99 wá máa ní ọmọ yín ti dé o ọmọ tí ò rí náà rí láàrin ọdún 4 nígbà tó fi wà l'Àbújá tó sọ̀pà kọlù ké tó ṣe bí ìgbà tí ò rí nígbà náà wọ́n tó ti dé báyìí o nansa tí wọ́n ń lò nísìnyí lágbára gan wọ́n ní ọmọ yín ti dé o ọmọ yín yóò pín atẹ́gùn fún yín ọmọ yín yóò tún ọ̀nà tẹ́ mọ́ gbà wọnú yàrá yín yọ̀bá ń dọ̀dá rẹ̀ wọ́n ní ọmọ yín yóò máa há omi fún yín omi tẹ́ mọ́ fi ọmọ yín ni yóò máa wẹ̀ yín o wọ́n ní ọmọ yín ni yóò máa san oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ yín ọmọ yín ó ti dúró sí wàhálà kankan mọ́ ọmọ wo ìyá máa ń tóbi bàbá sì máa yẹ ọmọ ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni wọ́n náà ṣàtì ń lò fún wa ń ṣe inú ọmọ yín rí o wọ́n lé ní ọmọ olóore. If my eyes deceive me and not true be the things my ears they hear. Adigun. Politicians and soldiers making meeting. ẹ jẹ́ mi ọmọ àlọ́ ilé fún tòní. Our country them one repair. Them they make like say them no. Say now them must spoil our country so. As them they taparu and they. lórúkọ àwọn tí àdìjọ mẹ́tò ní wà dáadáa. So my people they fall. lórúkọ àwọn tá àdìjọ ṣètò ní. I'm sorry I'm sorry for Nigeria. lórúkọ ọlá. Sorry I'm sorry for Africa. Sorry nọ́mbà tó jáde sọ́dọ̀ mi rèé. Nigeria.
081 I'm sorry. 081 2428 9474 I got this side. 081 2428 9474. Look at my friends. That is my number. Them no like. Chai. I want you not to Ibi tí Nàìjíríà dé lónìí nù. follow them. Ibi tèmi àti yín tá a ti bára wa lónìí nù. Like zombie. Ibi tèmi àti yín tá a ti ríra wa rèé. Watch it go. Bá a bá ti wá ní opportunity Waste. tá a fi jọ wà ń bẹ̀. This Torí èmi àti yín fi jọ wà ń bẹ̀. just them. Àfi kájọ tún Nàìjíríà sí dáadáa. No one befriend the other. My people. Lórúkọ ọ̀gá wa Ọlákúnlé Ọ̀kẹ́. But with this kind of leaders, African no. Àdìgún àwa ń relé o. Africans will suffer. Will they suffer? Àdìgún yín náà rí àdá kì í kú lágbẹ̀rẹ̀. Sorry, oh. Bẹ́ẹ̀ ìran kọ̀ọ̀kan mi ò wulẹ̀ tí. Syria. I saw Àmọ́ náà tó sojú ọ̀run wàrà. Ọlọ́run ni you. kì í ṣàgbára ẹnìkan. A pàdé lọ́jọ́ mẹ́jọ. Syria. Láṣẹ Elédùmarè Ọlọ́run ọba mi òkè. Àdìgún kìkì ọ̀rọ̀ ló kọ tèmi. Like we never get. Yá ṣe dáadáa. Kílẹ̀ yìí kó lè bá a tẹ̀ wájú. Ever me, oh. Yá wù dáadáa. Kílẹ̀ yìí ó lè bá a gòkè àgbà. Ẹ kú kalẹ̀. Ẹ kú kalẹ̀.